Bàbá Bugatti. 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 Ẹni ọmọ tó dáa. Charlie. First daughter mi, ọkọ ẹ̀ tó fẹ́, honorable ni. Honorable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ntà. Yes, kápẹ́ntà kan lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi, ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn, wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà, mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti máa wò. Mo ní fàdúrà àwọn mi lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀, ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Each time tí bá ti wọlé bẹ̀yẹn tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. Àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi Iná ti ló fa mú. mẹ́rin ni. Mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. Ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀. Kábíyèsí ọba kẹ̀kẹ́ ọba kìkì ọba ńlá ọba tó solé ayé ró kábíyèsí Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba lánàá ọba lẹ́ni ọba apani ọba ajíni ọba afúnni ọ̀gbàgbà tí ń gba láìlára bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá pátápátá ìbá yín lẹ́nìí. Adédoyin kókó yìí ló ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n wípé ẹ kú dédé àsìkò yìí o. Ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín àmọ́ ẹ mọ̀ pé mi ò ní bẹ̀rẹ̀ ètò láì jẹ́ pé kí ni láì kíra mi bẹ́ẹ̀ mi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ́pọ̀ kan ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì. Ètò Gbajúmọ̀ òun náà mo tún mú wá mo gbé dáadáa dé mo gbádùn dé mo gbóyin dé o gẹ́gẹ́ bí orúkọ mi ṣe sọ ẹ pé àwọn tí wọn ò sí nítòsí ẹ jẹ́ kó máa yé wọn pé Gbajúmọ̀ ó ti wọlé wẹ́rẹ́ Gbajúmọ̀ ó ti bẹ̀rẹ̀ báyìí kí wá ṣèmi nìkan ni màá máa sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ pé ní gbogbo ìgbà la máa ń gbé àwọn olólùfẹ́ yín wá fún yín lórí ètò yìí ìkànnì wọn náà la tún mú wá lénìí ṣẹ́tẹ̀ rí ẹni tó wọ́n wá bá wa lálejò lénìí mo ti máa ń wò wọ́n ti pẹ́ mo ti rò pé èèyàn kan tó jẹ́ alágídí èèyàn kan tó ní jàgídíjàgan amọ́gbà tán ti dé látàárọ̀ jẹ́jẹ́ báyìí ni wọ́n ń wò bí ẹni tí ò lè jẹ kankan tán ṣé irọ́ ni wọ́n ń pa ni ṣé pé tó bá dórí bíbá yìí wọ́n á tún kàsàlà sílẹ̀ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ kémi gan mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àlejò mi ẹ máa wọlé bọ̀ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ètò nípa.
Gbajúmọ̀. ẹ ṣé mà. Níbi tèmi máa ń rí yín lórí amóhùnmáwòrán máa rò pé èèyàn kan tó le kan tó lágídí àmọ́ ẹni tèmi ń wò lọ́ọ̀kan yìí ó dàbí oníwà tútù ni àbí bò wá ni. ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. Ẹ kí àwọn olólùfẹ́ yín nílé. ẹ̀yin tèmi nílé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan Ọlọ́run mi wà pẹ̀lú yín Ọlọ́run dúró tì yín o. Thank you very much. Kí wàá lórúkọ yín o? Don Richard Oguntimehin. Don Richard Oguntimehin. Ọmọ ìlú wo gan ni bọ̀dá Don? Ọmọ Ondo State. Apá Abúlóńdó? Ondo Town. Gangan. Bẹ́ẹ̀ni. Ẹ kíra yín fún mi. Èmi ọmọ ìbẹ̀m̀bẹ̀ tutù lẹ́yìn ògbóná jẹjẹ inú. Olówó ṣe bí tòun láàárín ó torí ìlẹ̀kẹ̀ dóbìnrin Ọ̀yọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Kí ló wá di sójú ló ń tì yín ni àbí? Àwọn ọmọ wa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan náà ẹni bí ni bá ṣe ń ṣe náà ni ẹ má bá mi gbà bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ sọ bí kékeré yín bó ṣe lọ fún wa. Àwọn ilé ìwé wo lẹ lọ? Ìlú wo lẹ dàgbà sí? Ondo náà bí mi sí. Ondo náà bí yín sí? Bẹ́ẹ̀ni, but Bariga ni mo dàgbà sí. Mo ṣe primary school mi ní Lady Luck primary school ní Bariga. From there mo lọ sí Lagos Baptist Academy lọ́ba ní Koro. Láti bẹ̀ lọ mo lọ Abia State University. Abia lọ́hùn. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ́ ẹ wá lọ sọ́nà jíjìn tó tó bẹ́ẹ̀? Ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò síbi tí oore ọ̀fẹ́ Ọlọ́run ò sí. Àìmọye ẹlòmíì wà ní Maiduguri so káàkiri bẹ́ẹ̀ bí tí Ọlọ́run mú. Bẹ́ẹ̀ni exactly. Kí lẹ wá lọ kà ní iléèwé gíga ti Abia? Economics ni mo lọ kà mà. Ẹ bá wà ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Actually ní 70s gbà tí mo wà ní Lady Luck primary school. Wọ́n dá wọn drama group kan lẹ̀ Mr. Osho then I was in mo wà ní primary 1. So fast. Ní ọdún wo gangan nìyẹn ní pàtó? That's 70s. So fast rising from primary 1 mo bọ́ sí primary 3 wọ́n jẹ́ nǹkan 2. So drama group yẹn Mr. Osho wá jẹ́ class teacher wa ó introduce me síbẹ̀ pé mo brilliant. Ibẹ̀ mo ti ní interest sí àwọn nǹkan báyẹn. Gradually mo wá dé tó máa ń jó gan máa ń jó disco gan. So when mo bá academy mo máa ń lọ fún literary and debate society like that tó ẹ pa máa jó fún school a máa ṣe competition like that. So along the line interest ẹ ti ń wà ní kíní ẹ̀ mo ń rí as my picture. But bàbá mi àti ìyá mi gbogbo àwọn bíbí ká máa pọ̀fọ̀ ká máa kó gbàgbé ká máa kó fòpá síbi nínú fíìmù wọn mọ̀ pé make believe ni. So gbogbo cantations wọ̀nyẹn máa ń fi pé èpè ní o this and that wọn tolerate ẹ̀ but stylishly mo link mọ́ NTA a ní program tá a lọ ṣe school so mo wá link mọ́ bẹ́ẹ̀ so kíní yẹn ó attract Meslina Iheanacho then ní Port Harcourt 8 NTA gbà yẹn. So gbogbo kíní yẹn ó wá fún mi note pé mo lè máa wá so mo bẹ̀rẹ̀ sí attend as a non-staff láti gba ìmọ̀ ìwà ní class 4. Ìyẹn léwe gíga? Bẹ́ẹ̀ni academy so mo máa ń lọ from there wá fi mi ṣe production assistant. I was produce a program àwọn kékèké yẹn storyland like that so èmi máa edit èmi ló máa fi sọ́dọ̀ Crown Chukwu ló ń kọ́ ń tọ́ yẹn ló máa edit yẹn box editing machine ní box line yẹn ló máa ń lò gbà yẹn. So èmi dẹ̀ máa lọ mú ọkùn Jimmy Ṣọláńkẹ́ nífẹ̀ẹ́ èmi máa ń lọ ṣe everything so bí àpòjú obìnrin ó ti bímọ so èmi máa ń rin àwọn ìrìn yẹn ó dẹ̀ ń take care me along the line mo come across Adigdaba gbogbo wọn bá yẹn later mo wá bẹ̀rẹ̀ sí move ahead tí bá ti wà ní school kò easy ń gbà yẹn gan but mo ní passion fún tó pé mo wà ń Bariga yẹn tí bá ti ṣe tán like weekend màá trek láti Lady Luck ẹ máa rìn màá gba chemist màá já sí Bájúláyé màá já sí Unilag màá já sí Wàyà Sábó from there màá já sójú Ẹlẹ́gbà màá wá lọ wọ mọ́tò bẹ́ẹ̀ lọ sí CMS màá fẹsẹ̀ láti bẹ́ẹ̀ lọ sí Bar Beach tí bá tún para bọ̀ màá fẹsẹ̀ láti bẹ́ẹ̀ wá sí CMS torí CMS ẹ bridge orí omi ni màá wọ mọ́tò bá ti dé ojú Ẹlẹ́gbà náà màá tún rìn the same route mo wá ń ṣe for like a year. But during that period mo máa ń lọ sí Winnie's to be a máa ń ṣe audition èmi á dúró Desmond gbogbo Ramsey gbogbo a máa ń torí wa ṣe a máa ń fún wa scripting gbà yẹn you know as time goes on Ọlọ́run dẹ̀ ń gbà mo ní passion yẹn but still ìwé yẹn ò stop but Ọlọ́run tóbi jù wá lọ during that period inú Dálíbà kò dùn gan sí mi
so wá send mi lọ sí Belgrade. Níbo nìyẹn? Belgrade, Yugoslavia. So embassy wà ní Maitama Sulemba ó gba visa ó gba everything fún mi lọ study directing and filming. So kí n tó padà dé ó ti di NFA General Secretary. Kò sí lẹ́ntì mọ́. Bí mo ṣe tẹ̀lé Túnjíbámi Ṣígbè nìyẹn àti Charles Rafunwadike Finu abẹ́sọ̀ and shoot film. Mo wà pẹ̀lú wọn ní Palace. Mo ṣe Top Cops, Genius. Àjẹsẹ̀ wọn film Ekuda. That was the first Yoruba movie. Tẹ kópa nínú. Produced and directed by Túnjíbámi Ṣígbè. Ṣé rántí ọdún yẹn? That should be 2000. 99, 90 something 2000, Nisha. Gbajumo lẹ́tọ̀. Ètò ní Gbajumo. Ọlọ́pàá. Ta ló kọ́kọ́ dé nínú wọn? Ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. Aṣọ kí ni? Bàbá Emeka ló kọ́kọ́ dé. Ọlọ́pàá. Ayé ọlọ́pàá mi ti bàjẹ́. Bàbá àwọn méjèèjì náà dé papọ̀. Èkó. Ọlọ́jà. Dákun kí ló ń wá ní ọjà ń dà yìí ná? Ní ìwà ní ọjà. Káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń dì ní. Ó lè ní ọ. Àní mo fẹ́ ro oúnjẹ. Mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí. Mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn. Mo ti gba tíkẹ́ẹ̀tì. Tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ wá rí mi. Ṣé o sì? Ọba ń gbẹ́rù gan ni. Àwọn Ọlọ́run fi yín ràn. Mo mọ̀. Kí lẹ fẹ́ gbé àti pé bolẹ̀ ń gbé lọ. Ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. Ṣé wọ́n sọ fún ẹ ni? Wọ́n sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. Gbogbo etí ẹ̀ràn àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹ̀ràn rẹ́tíwọ̀kì ó ti sáré òní. Kò ní dáa fún ọ, bó ṣe ní kò ní dáa fún ọ. Wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré ọ. Ojú adùn wọ̀nà. Báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. Ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. Ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì. Tó bá dé agbèjì báyìí odò olówó láyé rẹ nù. Iṣẹ́ wọn máa lọ ṣe bẹ́ẹ̀. Ìwọ sáà ti dé agbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀. Ojú rẹ méjèèjì ló kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. Nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàáfíà ṣùgbọ́n lè láyé àdúgbò òṣèlú ọba rẹ̀ o. Ó dùn fún irun mi gidi gan-an. Àdúrà mi fún ẹ̀rẹ́ rí pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ọjà ojú ọlọ́mọ òtó ẹni báláyà kó wá wọ̀. Brother Don. Yes, ma'am. Lórí ètò Gbajumo, abala oríṣiríṣi ohun la gbé kalẹ̀. Ìkan wà tó jẹ́ fún ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ni. Àwọn tó jẹ́ pé wọ́n ti ń wò yín ní ọdún tó ti pẹ́. Àwọn míì wà tó jẹ́ pé bóyá wọ́n kà nǹkan pa yín tí ò yé wọn, bóyá wọ́n gbọ́ nǹkan kan nípa yín tí ò yé wọn. Àwọn kan tiẹ̀ tún wà tó jẹ́ pé wọ́n fẹ́ gbóríyìn fún yín. Àwọn yẹn náà wọ́n wà ń bẹ̀. Abala yẹn la pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kó? Ìyẹn gan máa ń sá fojú bẹ́ẹ̀ já lọ bẹ́ẹ̀. Ẹja sojú abẹ ń kó. Orúkọ mi ni Kọ́dí Olúwanísọlá. Ìbéèrè mi fún Don. Pẹ̀lú ìtẹ̀lé ọjọ́ máa ń àti fíìmù ọjọ́ máa ń ṣe fíìmù. Nǹkan tó ṣẹlẹ̀ tí a fi rí wọn mọ́ a fẹ́ mọ̀ nípa ẹ̀. Ṣàyédé là rí wọn mọ́ nínú àméjì nínú fíìmù. Nǹkan tó ṣẹlẹ̀ a fẹ́ mọ̀ nípa ẹ̀. Wọ́n lẹ́yìn àti ìtẹ̀lẹ̀. Ibrahim Yekini ọmọọṣẹ́ mi ni. I trained him. Ó jẹ́ ọmọ tó humble gan. Ready láti kọ́ṣẹ́. But mo realize one thing wípé ó love mi débi pé kò fẹ́ fún other people láyè láti kí n lè tún inculcate wisdom yẹn sí wọn. Mo ní láti fún ní break, mo free ẹ̀. Ìwọ náà máa lọ dúró. You understand? So right before ẹkùn mẹ́ta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo fi build it up. Ẹ ṣe àti padà sójú abẹ. Orúkọ mi ni Idris Aziz Orogun. Ìbéèrè mi fún Don Richard ni pé kí ló dé tá rí wọn nínú eré mọ́? Ṣé wọ́n ṣe tíátà mọ́ ni àbí wọ́n ti ṣe iṣẹ́ mi? Àwọn olólùfẹ́ wọn a kàn fẹ́ mọ̀ pé báwo ni tí ń ṣe wà nísìn. Well, ó máa ń rí bẹ́ẹ̀ náà. Ìdí tó ń sọ bẹ́ẹ̀ ni pé many people wọ́n ti face àwọn other films tó ń wò. She understand me tí wọn kì í ní concentration. Actually, mo wà ń bẹ̀ all through. Ó kọ́ ẹ pé èèyàn máa ń diversify ń gbà mí. Mo shoot musical videos most of the time. But later mo ti yà àwọn movies kan. You understand me? I've done a lot of movies, Tony and 21 and 2, Up National 1 and 2 like that. Secular Laugh for Epsilon like that. Rabi Elewe just a recent. Mo darí ẹ̀, mo dẹ̀ gba awards lórí ẹ̀ gan. There are ups like latest new movies náà ni wọ́n. But gbogbo film kan náà àwọn èèyàn léwu tán.
So that's just it. Mo ìwà ń bẹ̀ o, mo ń yà lọ bí anything, mo dẹ̀ ń direct anything, mo dẹ̀ ń act like anything. Ṣé ìgbà kankan ti wà rí tẹ́tí tó jẹ́ ṣe mọ̀ ipa tá a mọ̀ tẹ́ máa ń kó nínú eré irú ẹ jẹ́ fún yín lápẹẹrẹ irú òṣèré mi tó jẹ́ pé bóyá lójoojúmọ́ àbí ní gbogbo ìgbà tán bá máa kópa nínú eré bí kan ṣe àjẹ́ bí kan ṣe kinní kan ni tó bá wá déta ojú yẹn àwọn èèyàn wọ́n máa fi wò wọ́n mo ti gbọ́ ìtàn àwọn míì tó jẹ́ pé wọ́n dàrin ọjà wọ́n yaṣọ mọ́ wọn lọ́rùn irú ipò tẹ́yìn máa ń ṣe irú ipa tẹ́ máa ń kó nínú àwẹ̀rẹ̀ ṣé nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí tẹ́ déta táwọn èèyàn wò pé ẹ má sùn mọ́ máa yí o ó lè ní o. Actually mo ti ní àwọn experience kan bẹ́ẹ̀ but kò tough tó yẹn but tough dey wá embarrassing gan like ká fẹ́ shoot ká dé ilé ẹ̀ bá àwọn ọmọ kékeré yẹn yàwọ̀ gbó àdìwájú tàbá wọn yàwọ̀ gbẹ́ni gbogbo producer gbogbo everybody báyìí ọmọ ẹni kan sọ pé Bature à ń shoot lọ́wọ́ Bature ní olórin ní DOP mi I was the director then ní Ìbàdàn àdélé yẹn ọmọ yẹn yà Bature wo mi báyìí pé done ìwọ náà sá fún mi náà sá fún ẹ mo wá yọ owó lápò mi gbogbo kí ni mo ti wá ń break it down truly àwọn èèyàn sá wọn fi pé mo ṣe rí nìyẹn because mo play role mi very well tó bá sọ pé èèyàn assassin àwọn picture kan àtàwọn èèyàn gbọ́dọ̀ máa rí as an assassin tó bá pé èèyàn amúrọ̀bà dé inú ilé èèyàn òun lọ ń gbé ẹ̀bà òun lọ ń gbẹ̀fọ́ òun dó jẹ́ 15 minutes kò gbọ́dọ̀ kọjá ẹ̀ òun dó jẹ̀bẹ̀ ọjọ́ jẹ̀bà ọlọ́pàá mú ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n pè wọ́n ní assassin ò dúró kọ́kọ́ jókòó kọ́kọ́ post òṣì báyìí ó wá béèrè question kí ló kàn mí Chuck Norris Schwarzenegger gbogbo wọn kí á one time wọ́n ti parí ẹni jì wọ́n ti lọ. báà lẹ ṣe ṣọwọ́ yìí sí. ẹ má wò rà á lọ bẹ́ẹ̀ ọtí so all those pictures àwọn èèyàn rí i pé perfection yẹn wà èmi dẹ̀ ní role model Stallone ni tí wọ́n bá ń read máa ń study àwọn nǹkan kan fún nǹkan tí wọ́n bá ń ṣe you understand so ẹ má yẹ kí n lọ bẹ̀rẹ̀ jù dẹ́ tí n concentrate jù. àwọn ọmọ yẹn. èmi tẹ̀ bẹ́ẹ̀ wò bóyá ibì kan wà tí n lè sá sí bíbá yìí tẹ́ bá gbẹ́wù yìí wọ̀. okay see so mo ṣe àwọn ọmọ yẹn mo ra biscuit mo wá fi ń dún àwọn closer like that. gbogbo ẹ̀yin olólùfẹ́ Don Richard òun ni wọ́n ti ń sọ yìí ṣé ìbéèrè míì yìí wà tẹ́ fẹ́ bí wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ṣí sílẹ̀ fún yín nọ́mbà àti àdírẹ́sì kan ó ń hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ṣọwọ́ sí ẹ bá wa pàdé lórí Facebook lórí Twitter lórí Instagram a wà lórí YouTube Gbajumo TV àti ApreelTV Plus ẹ dòwò pọ̀ pẹ̀lú wa ẹ ní kábàámọ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. bàbá Bugatti ẹni ọmọ tó dáa. Charlie first daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. ọkọ ẹ̀. èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan I don't like it daddy. ìyàwó kápẹ́ńtà. yes kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. ok máa fún ẹ ní màálù méjì. màálù méjì. màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. mi ti máa wò. mo ní fàdúrà rò mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. but I'm trying my best na mo ń gbàdúrà ni. ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi jẹun kiri àdúgbò. sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ní kàkà ẹ̀. kí ni kókó inú ìwé ìròyìn sọ. kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. instant tí bá ti wọlé bẹ̀rẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. àgbàyàlé. jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. tẹ́ lè rí fẹnu gbá ṣebí gbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ́ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ìgò mẹ́ta náà lẹ fún mi ti mú mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. ọkọ mi ò máa ní tó bẹ́ẹ̀.
orúkọ mi ni Jọkẹ́ Jigan, ètò ní Gbajúmọ̀, Gbajúmọ̀ ní ètò. Ẹ máa wo ètò pẹ̀lú Dòyìn Kúkọ̀yí. Ẹ ṣé gan, Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yín. Don't touch it. Bye. Don Richard. Mami. Ẹ kú ohùn. Akúkó lè dá. Àmì Ọlọ́run. Ká tó bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan ní àyà yín já fún nǹkan kan, mo á ní kí ló dé, kí ló lè fàjáyà. Ẹ̀yin tó jẹ́ pé bọ́kàn yín ṣe lè ta ń di leléyìí. Ẹ wá ní ó ní àyà àbí àwọn ìbéèrè kan. Àsọ̀kọ́ ń kọ̀rọ̀ ẹ wá gbé síta. Àyè máa ń bòyàn láṣìírí o. Ẹ má bínú kó yẹ kí n sọ. Ó wà ga o. Ẹ má bínú. Bóyá ti sọ̀rọ̀ rẹ dì. Wọn ò gbọ́. Níbi gbàgede ọ̀rọ̀ Gbajúmọ̀ gbàgede tí gbogbo ayé ń bọ̀ yìí. Abala tá a fẹ́ wọ̀ báyìí. Ẹ fẹ́ mú àbí? Yéè, Ọlọ́run ṣàánú fún mi o. Àmín o. Ẹ ṣàánú mi ńlé o. Ẹ jẹ́ kí n mú Tọ́lámídé ni kí n mú àbí ti wíṣkì. Ìbéèrè ẹ má jẹ́ kí n mú Orlando. Ẹ fẹ́ mú tàtẹ̀. Haruna Ìṣọ̀lá ẹ má jẹ́ mú. Fáwọn yẹn. Ẹ má jẹ́ mọ́fọ̀. Ṣé ó yẹ kí n tiẹ̀ wá bí yín gan pé ṣe ẹ láyà? Ẹ̀yin tá a mọ̀ bí ẹni mú owó. Inú fíìmù nìyẹn mi ò láyà. Ó dà Don Richard tó jókòó tó ń wò mí báyìí ní ìsìn iṣẹ́ láyà. Ìmọ̀rú àyà tẹ́ ń sọ o. Àyà àti bá mi wọ inú agbala tá a wọ̀ yìí láti lè dáhùn ìbéèrè 3 nínú 10 tó wà ní ṣùkú tó wà níwájú. Ẹ akọni ni mí náà. Bàbá tiẹ̀ mú mẹ́tẹ̀ẹ̀ta mo ṣàbá yín wọbẹ̀ already. Mo dẹ̀ máa bá yín jáde. Àjọ máa wọ àjọ máa jáde náà ni. Bí ìbá tiẹ̀ mú mẹ́tẹ̀ẹ̀ta tí mi ní kankan mú bẹ̀ but at least mo lè láyà láti bá yín wọbẹ̀. Ẹ jẹ́ àwọbẹ̀ lọ. Ẹ jẹ́ à lọ. Ó ga o kọ́ta fẹ́ wọ̀ lọ yìí. Ẹ má bínú. Gbẹ. Èmi ẹ má ṣe o. Ó kẹyọ kan. Mo kù 2. 3 lẹ máa mú. Jehovah is ní. Ó ga o. Tí bá ń wo eré ẹ̀ bá eléyìí náà nìkan náà ni èyí tó kù rè. Tó bá ti yá yẹn kò fẹ́ mi. Màmí ó lè pẹ́ o. Ẹ má jẹ́ ó pẹ́. Ẹ má jẹ́ ó pẹ́. Ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́. Ìran Ìkòyí kò gbọ́dọ̀ jẹ ẹyẹ ẹ̀gà. Ìran Oǹdó ò gbọ́dọ̀ jẹ òkété. Ìlú wo ni ò gbọ́dọ̀ jẹ ẹyẹ àdàbà? Ladies and gentlemen. Kí wá ni? Kí wá ní ebe yìí lẹ mú. Mo tiẹ̀ ti bá yín wọ ọbẹ̀ náà tí màá tiẹ̀ mọ̀ yẹn. Ẹ máa sọ fún mi. Ìlú wo ni ò lè. Ìlú wo ni ò gbọ́dọ̀ bá wọn jẹ ẹyẹ àdàbà? Màmí mi ní purọ́ fún yín man and know nothing about that. Kí lẹ rí? Ìmọ̀ ìlú tó lè má jẹ àdàbà ìlú kẹ̀. Ìlú wo? Mi ò mọ yẹn ìyá mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo gbìyànjú wọbẹ̀ ní. Ìlú Ìwòye. Ìwòye. Bẹ́ẹ̀ ni òun ni ò gbọ́dọ̀ bá wọn jẹ. Mo ti ṣùtì ń bẹ̀rẹ̀ ìbọn mi ò interview wọn dé level yìí. Ìbéèrè 7 tó jẹ́ ìkejì. Ọya ló ní ilé ra. Ṣàngó ló wá láti Kòso. Ìlú wo ni ìbejì ti wá? Ọya ló ní ilé ra. Bẹ́ẹ̀ ni. Ṣàngó wá láti Kòso. Ìlú wo ni ìbejì ti wá? Mami ẹ ṣe fàṣọgbọn nǹkan báyìí mi ò mọ gbọ́n wọn mi ò mọ gbórúkọ báyìí. Nǹkan tẹ̀ ń láti mọ̀ ni nítorí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń yàn láàyò ara àwọn nǹkan báyìí ẹ̀ ń láti mọ̀. Ọlọ́run á máa gbà fún wa yẹn ni mi ò mọ ẹ tún sọ yẹn fún mo ti mọ ilé báyìí. ẹ ti mọ ilé báyìí ní ìsìn ìsokùn ìyẹn ni wọ́n fi máa ń ní èjìrì ara ìsokùn. Èjìrì ara ìsokùn. Bẹ́ẹ̀ ni. Honestly mo dẹ̀ wà use more but fear tí mo ti gbé wá sórí ẹ̀ ló ń try láti step me out of it. Mọ̀ jẹ́ mọ̀ dọ́nù mọ̀ ń jẹ́ mọ̀ èmi tí mo wà lọ́ọ̀kan igan mi gan burú. Ìgbà tó di pọ́rọ̀ pé mọ̀ ń setting change ojú ìgbà tá a jẹ́ ń sọ̀rọ̀ yẹn rẹ́rìn. Ẹ̀wọ̀n pé mo ti ń wò yín mo ti ń ṣe jẹ́jẹ́ mo ti ń ṣe kíni àmọ́ tẹ́ ẹ bá wá débi tẹ́ wá fẹ́ máa ṣàmúlùmálà àájà. Ìyá ẹ kọ́ ọmọ yín bá pò àmàlẹ́ dàgbọ́ ẹ̀rù fún yín sẹ́ máa sọ fún wa sí máa sọ síta tí mo lè lò fún yín John nísinsìnyí. èmi gan ìṣọmọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ kó lọ máa yé eyín kọ́ yẹn lọ́mọ o. Àkáṣọ ẹ̀ ń lẹ̀ o. Ojú gbogbo yẹn náà lọ o ẹ tètè adáhùn ìbéèrè 3 káyà mọ̀ kó ní kálukú yà ṣe kíni ẹ yà gbà bẹ́ẹ̀. Mi ló ń ju ọwọ́ sí báyìí ni. Don orí Gbajúmọ̀ lẹ́wà akọ̀tẹ̀mí gan pọ̀ mi bẹ́ẹ̀ kọ́. Ó yá ìyá mi ẹja lọ. Ìbéèrè 5 tó jẹ́ ìkẹta
kí ni orúkọ oyè ọba Ìlá? Ẹ gbọ́dọ̀ máa mọ̀. Orúkọ oyè ọba Ìlá. Ó ṣe fún mi. Àwọn nǹkan tí mò ń sá fún rẹ̀. Ó yẹ kí n ti wá ọba ní kan ilé Ìlá. Ọ̀rẹ́gún nìyẹn. Kí lẹ pè? Kí lẹ pè? Ọ̀rẹ́gún ilé Ìlá. Ọ̀rẹ́gún kọ́. Ọ̀rọ̀gún ilé Ìlá. Mélòó lẹ wá gbà báyìí sí? Kí ni mo gbà? Ṣé mo gbà ọkàn náà ni? Abẹ́ ìwé mo gbà ń bẹ̀. Ọ̀rọ̀gún tí yẹ kí n sọ mo ti sọ pé Ọ̀rẹ́gún. Ṣàwọn àkúrọ̀ yẹn ni ó wà obvious. More than billions of people ló wò pé dán ni kò gbọ́ Yorùbá kọ́bọ̀. Nígbà tí ẹ ń ṣàlàyé ìdàgbàsókè yín, ẹ jẹ́ kó máa yé mi pé ìgbà tẹ́ wà ní iléèwé ẹ máa ń lọ fún ìdíje ìyẹn ìdíje ijó, ẹ máa lọ aṣojú iléèwé yín, ẹ máa gba ife ẹ̀yẹ wálé, ẹ máa ṣe ẹ máa mọ̀. Èmi á wò pé lórí ètò yìí bóyá kẹtì ẹ̀ kàn kọ́ mi níjó díẹ̀ tèmi náà fi jáde síta kémi náà lọ fi ṣàkárà àwọn èèyàn àbí báwo lẹ ṣe rí sí. Gbogbo èdè ti jójójójó ń bí nǹkan. Èmi ló kí lọmọdé mi mọ̀. What's up man ní tèmi. Ṣé lóòótọ́ ẹ kọ́ mi màá mọ̀. Ẹ jẹ́ bá ń gbóhùn sókè lọ́hùn. Èmi àti Don Richard a fẹ́ wo abala Gbajúmọ̀ ń jó ó yá. Àmọ́dé wa gbìyànjú kẹ̀. Ẹ̀mí nẹ̀. Bẹ́ẹ̀ ṣe rán ṣàlẹ́sẹsẹ. Kò ju yẹn lọ. Èmi rò kó ju yẹn lọ ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tí máa wá gbádá ńkọ́ mẹ́ẹ̀. Ẹ wá dà lọ. Máa ń blow ẹ̀ gan. Ìgbéraga dé. Màmí ẹ̀yin náà rí iná ṣe win ni mi ni mi kọ́ ni mo fún náà styles mo ń choreograph yín ni. Èmi. Tí bá ṣe báyìí náà ṣe báyìí. Èmi. Tí bá ṣe báyìí náà gbọ́ọ̀lẹ̀ mo lọ́lẹ̀ náà lọ. Èmi mo kọ́kọ́ mi tí aṣọ tèmi ní gẹ́ngẹ́. Èmi ni ẹ ti gbàgbé. Àwọn olólùfẹ́ yín wọ́n wò ó lé. Èmi ni. Ó dáa pé ẹ̀yin lẹ mú. Ijó tá a jó tán sí nìsín Don ẹjọ́ talento kọ. Ẹni tó kọ́ ti kú. Orlando ọ̀wọ̀ ni. Tí máa ń láìkú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kí ni wọ́n wá pe àkọlé àwo yẹn? Ga o. Èmi kan láìkí máa guess ni. Ó dẹ̀ máa da kẹ́kúrú ya sọ ẹ mọ̀ o ẹ mọ̀ o. Mi ò mọ̀. Lògbàlògbà òun ni wọ́n pè bẹ́ẹ̀ ni. Don Richard ẹ ṣé adúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò ilé tiwa tó lọ báyìí lọ́kàn tèmi kò wùn mí kẹ́ ẹ lọ kí ló dé tẹ̀yìn mẹ́rí sí. Àgbọ̀n yìí ó ní bó ṣe jẹ́ ni òun nìkan náà ni. Òun nìkan yìí tó bá dọ́dọ̀ ti gbé kúrò máa wá lójoojúmọ́. Àmọ́ sẹ́rí abala ṣó láyà yìí òun ni Gbajúmọ̀. Gbajúmọ̀ labala ṣó láyà. Tí wọ́n máa wá next. Ẹ ti lọ múra wá ṣé lóòótọ́. Ẹ gbàgbé o. Kí ló máa ṣẹlẹ̀. Ẹ gbàgbé o. Kí ló máa ṣẹlẹ̀. Ẹ béèrè gbogbo ẹ̀. Mẹ́wẹ̀ẹ̀wá. Ó ti tán. Látọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀ Ọ̀pẹ́rẹ̀ stores yẹn láti ìlú Èkó àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn wípé ẹ ṣé àwọn máa ń gbádùn àwọn eré oríṣiríṣi tẹ́ máa ń gbé jáde ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́ tó wá máa lọ. Olóòtú ètò ọwọ́ yín á máa ròkè o iṣẹ́ òní díṣẹ́ oyin lọ́wọ́ o ọba tó fún yín ní ọpọlọ tẹ́ fi gbérú ètò ìkalẹ̀ tá a fi ń wá lọ́tún lósì tá a fi ń gbọ́ ọ̀rọ̀ àwọn fans wa tá a tún fi ìmọ̀ kú ìmọ̀ ọpọlọ yẹn ò ní jákulẹ̀ o gbogbo àwọn òṣìṣẹ́ pápátá crews and presenters everybody
Ọlọ́run á mi dúró tì yín o tó tá bá ti rí inú wa ń dùn ni ohun tó máa ṣẹlẹ̀ tí wọ́n máa fi bàjẹ́ lórí ọ̀rọ̀ yín kò ní ṣẹlẹ̀ o mo appreciate gbogbo tó dẹ̀ gbé kíní wa náà iléeṣẹ́ yóò ní jóná o. Tuale. Adédoyin Kúkọ̀ yìí náà fẹ́ máa fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé wípé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá tún mẹ́tò yìí wá kó tó wá dìgbà náà ńkọ́ láyọ̀. Ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. Ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. Aṣọ kí ni. Bàbá Emeka ló kọ́kọ́ dé. Ọlọ́pàá. Ayé ọlọ́pàá mi ti bàjẹ́. Bàbá àwọn méjèèjì náà dé papọ̀. Èkó. Ọlọ́jà. Dákun kí ló ń wá ní ọjà ń dà yìí ná. Ní ìwánu ọjà. Káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. Ó lè ní ọ. Àní mo fẹ́ ro oúnjẹ. Mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí. Mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn. Mo ti gba tíkẹ́ẹ̀tì. Tó bá di sí ọwọ́ ọ̀rọ̀lẹ́ kọ́ wá rí mi. Ọba ń gbẹ́rù gan ni. Àwọn Ọlọ́run fi yín ràn. Mọ̀mọ́. Kí lẹ fẹ́ gbé àti pé bolẹ̀ ń gbé lọ. Ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní ń dààmú àlejò. Ṣé wọ́n sọ fún ẹ ni? Wọ́n ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. Gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tíwọ̀kì ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré ni. Kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. Mo ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré. Ojú adùn wọ̀ lọ. Báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. Ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. Ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ àgbìjì tó bá dé àgbìjì báyìí odò olówó láyé rẹ nù. Iṣẹ́ òun máa lọ ṣe bẹ́ẹ̀. Ìwọ láti dé àgbìjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ó kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàáfíà ṣùkúrẹ́ nígbà ìyá túbẹ̀ ò ṣe mọ́ bàrẹ̀ o. Ó dùn fún ìrún mi gidi gan-an. Àdúrà mi fún ẹ̀rẹ́ ni pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ọjà ojú ọlọ́mọ òtó ẹni bá láyà kó wá wọ̀.